ṣé lóòótọ́ ó ní pé àwọn agbésùmọ̀mí wọ́n bẹ́ Orí Alága CAN ní ìpínlẹ̀ ti Adamawa? Àmì ìbéèrè ló gbé pọ̀n. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Adamawa ó mà ti jiyàn ìròyìn kan tó gba orí ayélujára wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà gé Orí Alága ẹgbẹ́ àwọn Kristẹni, ìyẹn Christian Association of Nigeria CAN tẹ̀ka ti ìpínlẹ̀ náà. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ náà Sulaiman Yahaya Nguroje nínú àtẹ̀jáde kan tó máa fi léde ní ọjọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí, ó mà ló júwe ìròyìn náà èyí tí ẹnìkan Leoma Leoni tó mà gbé sórí ìkànnì Facebook rẹ̀ bí ọ̀nà láti dá ìjẹ̀sìn sílẹ̀. Nguroje ó ní ìgbésẹ̀ náà rèé ó mà jẹ́ ìgbìyànjú láti dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn ìpínlẹ̀ náà. Ó mà sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Dakombo Morris ó ti jiyàn ìròyìn náà tó sì ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò mà wáyé ní ìpínlẹ̀ náà rárá o. Ó wá rọ àwọn aráàlú náà láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn òfegè náà àti wípé kí wọ́n máa ṣe àgbéyẹ̀wò ìròyìn dáadáa kí wọ́n tó máa tàn kálẹ̀. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìwádìí mà ti bẹ̀rẹ̀ láti ṣàwárí àwọn tó ń gbé ìròyìn òfegè bẹ́ẹ̀ tí wọn yóò sì rí wípé àwọn èèyàn bẹ́ẹ̀ rèé ó fojú winá òfin. Bákan náà òun ni ẹgbẹ́ CAN tẹ̀ka ti ìpínlẹ̀ Adamawa òun náà mà ti rọ àwọn èèyàn láti kọtí ọ̀gbọ́n sí ìròyìn tó ń jà lórí ayélujára pé àwọn agbésùmọ̀mí wọ́n mà gé Orí Alága ẹgbẹ́ náà. Àtẹ̀jáde kan tí alága CAN ti Adamawa tó mà fi léde fúnra rẹ̀ ó mà sọ wípé àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan òun ló mà fi ìròyìn náà léde láti fi tàbùkù ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò. CAN ni àwọn tó gbéròyìn náà síta wọ́n mà ṣe bẹ́ẹ̀ ni láti fi dá ìlà yìí lọ sílẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kojú awuyewuye lórí ẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àtẹ̀jáde náà ó wá sọ wípé alága náà ẹni ọ̀wọ̀ Joel Manzo ó wà nínú àlàáfíà pípé, ó wà láàyè bẹ́ẹ̀ ló wà láàyè àti pé ó ń bá iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà kankan o. Bákan náà òun ni wọ́n mà dúpẹ́ o, òun ni wọ́n dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún àtẹ̀jáde tí wọ́n gbé jáde láti fi jiyàn ìròyìn náà tí wọ́n sì rọ̀ wọ́n láti ṣe ìwádìí àwọn tó wà nídìí ìròyìn òfegè ọ̀hún. Láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí làwọn èèyàn Nàìjíríà ó ní wọ́n ti wà nínú fún àyàfu báyìí lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump tó mà kéde láti ṣe ìkọlù sí Nàìjíríà lórí ẹ̀sùn pé àwọn alákatakítí ẹ̀sìn Ìsìláàmù wọ́n ń pa àwọn Kristẹni lọ́nà àìtọ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a kú ìsinmi òní lọ́jọ́ àìkú, èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè.